Ẹ kú dédé àsìkò yìí o, ẹ̀yin èèyàn wa ńlé ẹ mọ̀ wípé bẹ́ẹ̀ bá ti rí wa báyìí tá a bá ti yọ kú lẹ́sìn ìfitónilétí tó gáyàtà kò sẹ́ni tí ò ní kú kò sẹ́ni tí oko bàbá rẹ̀ ò ní dìgbòrò àwáyé ikú kan ò sí gbogbo àná là dágbádá kú. Ọ̀kan pàtàkì lára àwọn gómìnà orílẹ̀-èdè Nàìjíríà ó ti dolóògbé lónìí. Ta ni mò ń sọ? Gómìnà ìpínlẹ̀ Òǹdó ni arákùnrin Rótìmí Akérédolú ó ti dolóògbé o, ó ti jáde láyé lónìí. Òní ti ṣe ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n December 27th 2023 ní ilé ìwòsàn kan ní orílẹ̀-èdè Germany. Ẹ bá gbàgbé gómìnà ìpínlẹ̀ Òǹdó Akérédolú ẹni ó jẹ́ pé ó ti ń wọ̀yá àjà pẹ̀lú àìsàn lónírúurú àìsàn tá a mọ̀ sí kánsà àrùn jẹjẹrẹ tí àwọn kan tí wọ́n tún ń pè ní leukemia ẹni ó ń bá Akérédolú fínra láti ọdún tó ti pẹ́ sẹ́yìn tó sì jẹ́ pé ó gbìyànjú títí ṣùgbọ́n àrùn láríwò kò sẹ́ni tí orí tọlọ́jọ́ ṣe tí kò bá dé kò sẹ́ni tó lè dá dúró. Ikú dé sí ọ̀dọ̀ àkẹ́tì ó mú Akérédolú lọ. Akérédolú ó dolóògbé lẹ́ni ọdún mẹ́tàdínláàádọ́rin 67 years old. Kọ́lọ́n bá wa délẹ̀ fún èèyàn rẹ̀. Rótìmí Akérédolú ìní ó jẹ́ pé òun ni gómìnà ní ìpínlẹ̀ Òǹdó tó sì jẹ́ pé igbákejì ìní ó ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. Gómìnà ìpínlẹ̀ Òǹdó Rótìmí Akérédolú ìní ó jáwé olúborí o gẹ́gẹ́ bí gómìnà fún ìgbà kejì nínú oṣù kẹwàá ọdún 2020 eléyìí tó sì jẹ́ pé wọ́n ṣe ìbúra fún lọ́fíìsì gẹ́gẹ́ bí gómìnà fún second term ní ìgbà kejì ní oṣù kejì ọdún 2021. Ó ń lọ bẹ́ẹ̀ tó sì jẹ́ pé ìgbà kejì gẹ́gẹ́ bí gómìnà rẹ̀ yìí kò fi bẹ́ẹ̀ sàn dáadáa torí pé oríṣiríṣi àìsàn ẹni Akérédolú ẹni ó náwó lé lórí tó sì jẹ́ pé àìsàn ọ̀hún kò jẹ́ kí ó gbádùn ara rẹ̀ gẹ́gẹ́ bí gómìnà lọ́fíìsì nígbà ẹlẹ́ẹ̀kejì. Onírúurú làásìgbò wàhálà ogún mi èmi ògbọ́n náà ló ṣẹlẹ̀ láàrin òun àti igbákejì rẹ̀ ìyẹn alàgbà Lucky Ayédatiwa tó lè tó jẹ́ pé nígbà tí gómìnà Rótìmí Akérédolú eléyìí tí ó lọ sí orílẹ̀-èdè Germany láti lọ rè gba ìtọ́jú kò gbé agbára wọ Lucky Ayédatiwa ẹni tí í ṣe gbákejì gómìnà ní ìpínlẹ̀ Òǹdó tó sì jẹ́ pé ọ̀rọ̀ ọ̀hún ó di iṣu àtàyànyàn débi pé ẹni tí í ṣe olórí orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn aláṣẹ Bọ́lá Ahmed Tinubu ó bá wọn dá sí kinní ọ̀hún. Àwọn èèyàn kan gbìyànjú láti wòye pé kí wọ́n fi tipátipá dandangbọ̀n gbé agbára wọ Lucky Ayédatiwa lórí gẹ́gẹ́ bí adelé gómìnà ṣùgbọ́n ilé ìgbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ Òǹdó àwọn kan wọ́n faramọ́ yẹn àwọn kan wọ́n faramọ́ débi pé Bọ́lá Ahmed Tinubu wá sọ fún wọn pé kíkálùkù kí ó lọ gbéjà o torí pé arákùnrin Rótìmí Akérédolú náà ṣe ní gómìnà ní ìpínlẹ̀ Òǹdó. Kíní ọ̀hún lọ bẹ́ẹ̀ ẹni tí í ṣe Akérédolú tó dolóògbé yìí ó dé láti orílẹ̀-èdè Germany nígbà tí ó kọ́kọ́ lọ ó darí dé sí orílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n ìlú Ìbàdàn ẹni Rótìmí Akérédolú ẹni ó ti ń gba ìtọ́jú lóní fẹ́rẹ́fẹ́ lẹ́yìn tó ti kọ́kọ́ dé sí orílẹ̀-èdè Nàìjíríà fúngbà àkọ́kọ́ eléyìí tó lọ ṣùgbọ́n kíní ọ̀hún ó gbé kò rí gbé wọ́n jọ ń fà á ẹ̀sọ́ Lucky Ayédatiwa di adelé gómìnà ẹ jẹ́ kí Akérédolú ẹ jẹ́ kí ó máa bá ọ̀rọ̀ àìsàn rẹ̀ kó máa bá a jà bóyá yóò lè lépa rẹ̀ bóyá yóò lè jẹ́rí àìsàn eléyìí tí ó ń ṣe bí ẹni bàjá ṣùgbọ́n kíní ọ̀hún ò bọ́ sójú ẹ̀. nígbà òyá ẹni Akérédolú ẹni ó bá tún di pé yóò tún kọjá sí orílẹ̀-èdè Germany o fún ìtọ́jú eléyìí tó péye nígbà ẹlẹ́ẹ̀kejì kó tó wá di pé ó múra lọ sí orílẹ̀-èdè Germany nígbà ẹlẹ́ẹ̀kejì ọ̀hún kò sí ṣe kò sáì ṣe dandangbọ̀n ẹni wọ́n bá kọ̀wé sí ilé ìgbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ Òǹdó wípé ẹ wo àgbé agbára wọ Lucky Ayédatiwa gẹ́gẹ́ bí adelé gómìnà ní ìpínlẹ̀ Òǹdó wọ́n sì ṣe bẹ́ẹ̀ ẹni ó bá gba orílẹ̀-èdè Germany lọ fún ìgbà ẹlẹ́ẹ̀kejì nínú oṣù kejìlá ọdún tá a wà nínú èyí náà ni orílẹ̀-èdè Germany ọ̀hún ló wà kó tó wá di pé a gbọ́ lónìí ti ṣe December 27 2023 pé arákùnrin Rótìmí tí wọ́n bí lọ́jọ́ kọkànlélógún oṣù keje ọdún 1956 sí ìlú Ọ̀wọ̀ ó ti jẹ́ pé Ọlọ́run kọ́lọ́run bá wa délẹ̀ fún èèyàn rẹ̀ o. Akérédolú ó ti fi ìgbà kan rí jẹ́ olórí àwọn aṣòfin ní orílẹ̀-èdè Nàìjíríà Nigeria Bar Association NBA ó ti fi ìgbà kan jẹ́ olórí wọn tó jẹ́ pé ó máa ń jà fún ẹ̀tọ́ mẹ̀kúnnù ní orílẹ̀-èdè Nàìjíríà ó kàwé púpọ̀ amòfin gbáà ní Akérédolú kọ́lọ́n bá wa délẹ̀ fún èèyàn rẹ̀ o. ní báyìí bá a ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ẹni tí í ṣe adelé gómìnà ní ìpínlẹ̀ Òǹdó alàgbà Lucky Ayédatiwa ẹni wọ́n ṣe ìbúra fún gẹ́gẹ́ bí gómìnà tuntun ṣọ̀rà míì ní ìpínlẹ̀ Òǹdó àbẹ́ẹ̀rí ẹ̀yìn alára wa tọ́lọ́n bá ti kọ kádàrá ẹ̀dá pé èèyàn ò débì kan yóò dé náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n gbé igi dínà fún Lucky Ayédatiwa láti má ṣe di adelé gómìnà ní ìpínlẹ̀ Òǹdó látàrí àìlera ara Akérédolú ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó padà wá di gómìnà
ní ìpínlẹ̀ Òǹdó. Lucky Ayédatiwa ó ti di gómìnà báyìí o ní ìpínlẹ̀ Òǹdó. Gbogbo àṣẹ àti agbára gẹ́gẹ́ bí eléyìí tí gómìnà máa ń ní, gbogbo àṣẹ àti agbára tí gómìnà máa ń ní ó ti ń bẹ lọ́dọ̀ Lucky Ayédatiwa báyìí torí pé ó ti di gómìnà ní ìpínlẹ̀ Òǹdó. Lucky Ayédatiwa ẹni tó jẹ́ pé adélé gómìnà ni ní ìpínlẹ̀ Òǹdó lánàá, lónìí ó ti wá di gómìnà lẹ́yìn ikú Rótìmí Akérédolú. Rótìmí Akérédolú èèyàn takuntakun ni, ó dúró ti Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu púpọ̀ lásìkò tí bàbá náà tó ń gbìyànjú àti di aláṣẹ orílẹ̀-èdè Nàìjíríà. Ó jà fitafita, ó dúró ti Tinubu náà ó dúró ti ó, torí pé nígbà tí gbùdùgbùdù yẹn ń ṣẹlẹ̀ yìí pé ẹgbẹ́gbára wọ Ayédatiwa ẹ má gbàgbára wọ, Tinubu dúró lẹ́yìn Akérédolú púpọ̀ títí tí bàbá náà tó fi jáde láyé at 67. Akérédolú ti dolóògbé o, ẹni tí í ṣe gómìnà ní ìpínlẹ̀ Òǹdó. Kọ́lọ́run bá wa délẹ̀ fún èèyàn rẹ̀. Tẹ́ ẹ bá gbàgbé, ìyàwó Rótìmí Akérédolú, ìyẹn ìyàwó rẹ̀, òun náà ó gbìyànjú láti wòye pé kí Akérédolú tí í ṣe ọkọ òun kí ó jẹrí àìsàn eléyìí tí ó ta lé. Gbogbo ẹbí, ará, ọ̀rẹ́ àti ojúlùmọ̀ àwọn olóṣèlú ńláńlá lórílẹ̀-èdè Nàìjíríà èdè wọn ń ṣe lédè lẹ́yìn Akérédolú. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó kẹ́dùn pẹ̀lú ẹbí Rótìmí Akérédolú àti gbogbo àwọn ará ìpínlẹ̀ Òǹdó wípé wọn kó ara fẹ́ra kù ti gómìnà wọn eléyìí tó dolóògbé. Kọ́lọ́run bá wa délẹ̀ fún èèyàn rẹ̀ o. Ẹni tí í ṣe Lucky Ayédatiwa òun náà gẹ́gẹ́ bí gómìnà tuntun ṣàrà ní ìpínlẹ̀ Òǹdó, òun náà ó kẹ́dùn púpọ̀ pẹ̀lú àwọn ẹbí Rótìmí Akérédolú. Rótìmí Akérédolú wọn yóò gbé wálé láti orílẹ̀-èdè Germany láti wá fi eru fún eru, fi erùpẹ̀ fún erùpẹ̀ gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Kristi eléyìí tí Akérédolú eléyìí tó jẹ́. Wọ́n á gbé wálé o fún ètò ìsìnkú eléyìí tí ó ṣe dáadáa. Akérédolú jàjàjà títí tí àìsàn kánsà yìí leukemia eléyìí tí ó bá fínra kò jẹ́ kó dúró jẹ ọ̀rọ̀ ọ̀hún púpọ̀ lóòótọ́ bó tiẹ̀ jẹ́ pé ó gbìyànjú àti jẹ́ o. Tẹ́ ẹ bá gbàgbé, lára àwọn èèyàn ńlá eléyìí tí wọ́n ti bá ọ̀rọ̀ leukemia ìfura ṣe bẹ́ẹ̀ rántí aṣọ́lé orílẹ̀-èdè Nàìjíríà, ìyẹn former Super Eagles keeper, ìyẹn Kálì Kẹ́mẹ̀ ẹni ó gbìyànjú púpọ̀ tó sì jẹ́ pé òun náà ó ní àìsàn leukemia yìí, ṣùgbọ́n òun yí tiẹ̀ dá lẹ́yìn bí ọdún bíi 5 eléyìí tí ó fi bá fínra. Leukemia yìí kò ní ṣe mí o, kò dẹ̀ ní ṣe ìkankan nínú ẹ̀yin olólùfẹ́ ètò yìí. Àìsàn jẹjẹrẹ inú ẹ̀jẹ̀ leukemia ló ń jẹ́ bẹ́ẹ̀, bó bá ta lé ni àìsàn tí máa gbẹ̀mí ni. Ọlọ́run bá mi òkè dákúndábọ̀ má jẹ́ kí àìsàn burúkú má jẹ́ kó gbẹ̀mí wa o. Arákùnrin Rótìmí Akérédolú ó ti dára alẹ́ o, bó o bá dọ̀rùn kó sọ̀rùn rẹ o. Gbogbo ìpínlẹ̀ Òǹdó ẹ kú ara fẹ́ra kù.